àwọn jàǹdùkú agbébọn jí èèyàn tó lé ní 50 gbé lọ ní Katsina. èèyàn tó lé ní 50 ni a mọ̀ gbọ́ pé àwọn jàǹdùkú agbébọn wọ́n mà ti jí gbé lọ ní ìjọba ìbílẹ̀ Funtua ní ìpínlẹ̀ Katsina. àwọn olùgbé ìjọba ìbílẹ̀ náà wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbébọn wọ́n mà yabo àwọn abúlé kan tí wọ́n sì jí àwọn èèyàn náà gbé lọ tí ọmọdé àti obìnrin wà nínú wọn. bákan náà òun la mọ̀ gbọ́ pé àwọn agbébọn yìí wọ́n mà ṣekú pa èèyàn 6 nínú ìkọlù míì èyí tó wáyé ní ìjọba ìbílẹ̀ Dandume ní ìpínlẹ̀ kan náà. ìròyìn tún fìdí rẹ̀ múlẹ̀ pé ní ọjọ́ àbámẹ́ta sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí làwọn agbébọn náà náà yabo agbègbè ọ̀hún wọ́n sì wà níbẹ̀ títí di ọ̀sán ọjọ́ kejì tí ń ṣe ọjọ́ àìkú Sunday. Malam Yau Chibauna tó jẹ́ olùgbé ìlú Layingara níjọba ìbílẹ̀ Funtua ó mà sọ wípé ní nǹkan bíi aago 10 àbọ̀ alẹ́ ó ní wọ́n mọ̀dé o tí wọ́n sì gbé èèyàn 53 lọ. èèyàn 2 ó ní wọ́n pa ní Layingara, 4 ni wọ́n ṣekú pa nílùú Maikwama níjọba ìbílẹ̀ Dandume. olórí ìlú Layingara Mustapha Abdullahi tó náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó mà sọ wípé onírúurú ìṣòro làwọn olùgbé ìlú náà ó ní wọ́n máa ń kojú tẹ́lẹ̀ kí àwọn jàǹdùkú agbébọn kí wọ́n tó dákún àwọn ìṣòro náà pẹ̀lú ìkọlù tí wọ́n ṣe o. ìjọba gan mọ̀ pé ó yẹ kí wọ́n ṣèrànwọ́ fún wa lórí ètò ààbò mẹ́hẹ̀ o. kò sí àwọn sójà lágbègbè wa tí wọ́n lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn jàǹdùkú agbébọn tí wọ́n ń ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ wa o. àwọn ọlọ́pàá tí wọ́n wà gan wọn ò dúró nílùú wa, níṣe ni wọ́n gba ọ̀dọ̀ wa kọjá lọ sílùú Garida. Abdullahi ló sọ bẹ́ẹ̀. Abdullahi ní ètò ààbò tó mẹ́ẹ̀ ó ti jẹ́ kí ọ̀pọ̀ olùgbé ìlú Layingara kí wọ́n fi ìlú náà sílẹ̀ lọ sí ibòmíràn fún ààbò ara wọn o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina wọ́n ní àwọn yóò sọ̀rọ̀ lẹ́yìn tí ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà bá parí o. ètò ààbò tó mẹ́hẹ̀ ó mà jẹ́ ọ̀kan lára ìṣòro tó ń kojú ìpínlẹ̀ Katsina, èyí táwọn olùgbé àwọn agbègbè táwọn jàǹdùkú agbébọn tí wọ́n ti ń ṣọṣẹ́ o tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti wá ojútùú sí ìṣòro náà. ìjọba àtàwọn ẹ̀ṣọ́ elétò ààbò míì àwọn náà mọ̀ sọ pé àwọn kò dẹ́kun ìgbìyànjú àwọn lórí àti pèsè ààbò tó péye fáwọn èèyàn agbègbè náà. kọ́lọ́ ọba Elédùmarè kó bá dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa màwé ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ tàná a kú múra ṣẹ́ tòní, Elédùà yóò dé gbìyànjú aládé o.